Hey. Pàdé mi lọmọ yẹn. Ẹ jọ secondary school. Really? Yeah. Kí ló mú? Orí tèmi, ọ̀rẹ́ mi, olólùfẹ́, ojú kan ṣàlàdání. Sádà bá ti lójú méjì ó di kí ni? Ó di bọ́ọ̀lù. Ó ti dà Kò sóhun tó yà wá. Bẹ́ẹ̀ ni o, kò sóhun tó máa yà wọ́n tọkọláya nílé láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ọkọ, ẹ̀yin ìyàwó, orin báyìí ó máa ń dà láràárọ̀ àbí lọ́sàn-án àbí anytime kẹ́ máa gbọ́. Èmi ò tí ì jó tán. So that ẹ máa remember vows tẹ make sí ara yín ní ọjọ́ ìgbéyàwó. Èṣù ò ní kó sí àárín tọkọtaya. Ilé tó dẹ̀ tó ń ṣe bí kó ń dàrú tó ń ní èdè àìyedè Ọlọ́run bá wa pẹ̀tù sí irú ilé bẹ́ẹ̀. Mistura ẹlẹ́rìí ẹ̀yẹn ló tún dé tó ṣe máa ń dé o sexy missy on the show. Tabara wọn kan àwọn kan ẹ jọ kí lorúkọ yín. Ẹ jọ dúdú máa dán náà ni adún máa dán èmi náà ni bíbí. Bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni bá ṣe máa ń dé ètò yín ètò àlùbáríkà kárí ilé ni a ti máa ń sọ fún yín ìwọ tó bá ṣe ń gbọ́n pa ètò yìí àbó tí mo bá ṣe máa ń ṣe ètò kí ni ètò alálùbáríkà ni tó ń kọ́yàn ní ẹ̀kọ́ tó yè koro tó ń ṣe kí ni tó ń kọ́ mi lọ́gbọ́n ni o. Exactly tá à ń sọ nípa everything ìgbéyàwó ni ìṣesí ni anything nípa ẹ̀ tó bá ti wà educating ni ẹ máa gbọ́ kémi àti Bíọ́lá yín ọmọ yín dúdú kóró èṣin yín tí àwọn máa mú wá fún yín ó yá o bá ṣe máa ń sọ ẹ sit kẹ́ relax àìtí dè à ń ṣe kí ni à ń bọ̀ we're coming back. Yes, so ẹ káàbọ̀ padà. You've never miss anything. Oh, you miss anything. A ṣe bẹ̀rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Ojú ló ń dùn yìí. Kí ló dé? Jọ̀ọ́ mi lè wá para mi. Lẹ́yìn after two. Ẹ fi yẹn lẹ̀ mo ṣe wà ń tán. After two she's good. Mo ṣe wà ń tán. Anybody tó ṣe ń ṣe jẹ́ má dá lóhùn. Ó wà lára ẹ̀. But no seriously you're really keeping fit. Mo like ẹ̀ ṣe. Ó máa ń dà. ẹ̀yin obìnrin ilé ẹ má dára nù wọn yà máa ní ọkọ mi yàn lè ó ṣe kíní ọkùnrin náà that's their nature wọn máa yàn lè but ìwọ náà ti ẹ kí kọ́ máa gbé kọ́ máa bú ọkùnrin yẹn pé kí ló ń wá ojú kòkòrò wà lójú ẹ̀ give them reason to abuse your husband yes o kí la gbé wálé ní agbede yes o agbede ni kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni ẹ̀rí bí mi àti Bíọ́lá akódédé àròdédé àkàn dúdú àbí báwo làwọn Yorùbá máa ṣe sọ bẹ́ẹ̀ ni it's because of what ẹjọ́ ṣó necessary kí ló ní wọ́n ní ṣó necessary ṣaṣọ ìyàwó ṣó necessary is wedding gown necessary ṣé wedding gown ẹ máa ń sọ yeah wedding gown everything white yẹn tó ṣe máa ń bọ̀ yẹn ṣó necessary ẹ jẹ́ ká jíròrò lórí ẹ̀ Bíọ́lá sweetheart wedding gown necessary ká o bó dáadáa. necessary ṣó necessary ṣá kò nẹ́ kí ló dé tí ò nẹ́. bí àwọn ọ̀dẹ̀ wẹ́nẹ̀ àbí wẹ́nẹ̀ eléyìí nẹ́ ó nẹ́ kí ló ṣe that is ó mọ ní kọ́ni pé ìyàwó dàyàwó ló mọ̀ ẹ́ kó wá wà bọ́ kó wọ white. tó bá jẹ́ àwọn ìyá wa fọ́fọ́ fada lè ya wọ́n mọ̀ ń pa wedding gown ni wàhálà wọn àrùn gbà yẹn. ẹ wo ẹ fi wedding gown lẹ kí ló dé ṣá àwọn òyìnbó kan gbà mí kí wàá ní ká wọ̀ no this is it. wọ́n lè wọ suit. àwọn obìnrin náà àti wọ súùtù ṣẹ́rí style. eléyìí èyí ní sùn. ṣẹ́rí style. àwọn gown mi wà tó yẹ pé kò kí n ṣe white. àwọn dinner gown náà tẹ́kọ̀ fine ju wedding gown. tó bá wọ another tó bá wọ colour white ó máa dàbí pé o lóyún. àwọn church mi wà ọmọ ní kò wọ off white wáyé kó bí o ti bí màá bó lóyún. but because àwọn church náà mọ̀ pé ṣẹ̀tún gbọ́ ṣé dandan ni church wedding. ó yá lọ kóòtù bẹ́ẹ̀. alágbájá mà tún dé o. Let me tell you if you truly want to get as in you want to get this pretty lady to your house as your legally wife. I need to wear that gown. tó wà tí wọ white kò tí ì that gown ni yes that gown yẹn gbogbo kókó torí àwọn èèyàn tó bá wá sí wedding wait now táwọn èèyàn bá dé wedding yìí ni ló máa fẹ́ wá wò gbogbo nǹkan tí ìyàwó kó sára fẹ́ wá wò wọ́n á tún wá wò pé ó di reception báyìí ó yá kó change. I'm not saying that gbogbo ẹ̀ la máa ṣe ní tòótọ́ a máa ṣe traditional
a máa tún wọ white garment náà máa wọ báyìí you know why because tí wọn náà bá rí picture yẹn. lọ́wọ́ fún dinner gown tó sweet. ní iná ni wọ dinner gown la máa fi ṣe honeymoon ìyẹn tún kọ́. Ìkó lè ju Nicola Sadi sweet darling. No, as me now during my wedding mi ò lọ church because I'm not a Christian mo dẹ̀ wọ white mi mo wá yí bí òkùnkùn mo yí bí òkùnkùn ẹfẹ lè dá kú jọ adájú kan tó lọ yọ nínú kára ń ìgbín. kò kàn ẹ́ white is wedding gown is wedding gown so in your own view gangan kí ló dé tó ní pé kò necessary ká yọwọ́ kí ni. one wedding gown mi tó bá ti rà ó ti gbogbo ta gbogbo ẹ̀ bólẹ̀ lẹ́yìn ọjọ́ yóò ti tán. ish ó wà lára ẹ̀. ó ti tán irọ́ ńlá why wasting money. kí ni why wasting ok àwọn ẹni tó wá nípa àwọn fẹ́ rán kọ́ àwọn ẹni tó ní àwọn fẹ́ lọ rent nǹkan how about that. àwọn ẹni tó bá ti lẹ́tọ̀ máa dá padà kò ṣe àwọn lọ́nà mọ́. ṣe kò sí owó yẹn kò ṣe wasting of money yẹn in as much as I will beg my tó bá jẹ́ yìí ìyàwó tòbí I will beg my spouse pé tọ́lọ́n bá ṣòwò fún ẹ rà fún mi. Is one of my this thing bra fún mi ni. Okay. That is it. Nǹkan tó fi cherish mi nìyẹn. Kí ló dé? Lẹ́yìn tó bá ti wọ lọ́jọ́ yóò ti tán. Irọ́ ni wọ́n máa ń fèèyàn wọ́n máa ń sin mọ́yàn gbà mí. Wọ́n máa tọ́jú wedding gown ẹ̀. That is it. Ṣé kò tó dàgbà kò tó dàgbà. Ó wedding gown mi wà tẹ́ pé lọ́jọ́ wedding ẹ̀ ò ní ro. After March tó bá ní bóyá bí occasion tó tóbi kò ń ṣe pé ìtò bá look like no ìtò bá look torí ẹ̀ lẹ ṣe ráwọn kan tẹ̀lé ráwọn ọmọ mi àwọn ọmọ mi tó ṣàprápra àwọn ọmọ mi tó make sense nsìn tẹ́ bá rí wọn sìn pé wedding gown wọn after that wedding gown ìtọ́ tún máa lọ change by ọ ti yọ gbogbo àwọn attachment tó wà lára wedding gown ó tún máa di normal gown bí irú ìta wọ̀ yìí ó tún máa di normal gown. nígbà tẹ́ ń wọ wedding gown níjọ wedding yes. ìjọ wedding ẹ wọ wedding gown. níbi ẹ tuntun wọn wọ dinner lẹ́yìn ìgbà yẹn. ṣe wọ wedding gown yẹn throughout the whole day. no ẹ mọ̀ pé wedding gown ṣe é kó kọ́tọ̀ sọ wedding ìgbéyàwó ni let us know that yes kó bá jẹ́ gbogbo nǹkan kí ló dé táwọn let me tell you something àwọn ọkùnrin tó bá sọ pé wedding gown is a waste of money irọ́ ni okay owó yẹn kí ló fẹ́ fi ṣe. Ìjọ yẹn you want to look your wife in another way. O ti ń rí ìyàwó ẹ lójoojúmọ́, o ti ń rí in another form, o ti ń wọ gown, o ti rẹ̀. Wedding gown is far different from ordinary gown. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Èmi ò sọ pé kò differ from ordinary gown. Wedding gown èmi ní wípé wedding gown kò necessary. Kí wá ní kọ́ wọ̀ ǹjọ́ wedding? Títí dodo ni kọ́ lọ sí church ni. Mi sọ̀rọ̀ church, we are not talking about church here. I just said. Àwọn friends iná gown wà tó yẹ kó tẹ bá. An example is the person sitting beside you. I am not a Christian and I did my wedding. Mo dẹ̀ wọ wedding gown. I didn't go to church. Stop saying you don't call in church. Okay, ká sọ àwọn ẹni tó fẹ́ lọ sí church. Why did you say wedding gown is not necessary? Kí ni kọ́ wọ̀? Mo tún sọ pé dinner gown tó fine ju wedding gown lọ wà. Ẹ jọ torí Ọlọ́run ẹyẹ rà lé àwa ni kọ́kọ́ là jọ sọ ọ̀rọ̀ yìí wasting of money ni wasting of money náà tí o bá lówó akọyàwó Ọlọ́run á pèsè fún yín. at the end of the day ẹ máa fi tolé. ó wà lára yẹn rà àwọn ọkọ àwọn irọ́ dẹ̀ ni o wọn láìpẹ́ ọkọ wọn débẹ̀ yẹn o wọn láìpẹ́ tó dára it is just you are ọkọ ìyàwó you are looking at your wife in another manner in another view that very day so wàá wọ no torí okay kí ló dé táwọn èèyàn ń ṣe wedding àwọn èèyàn ṣáà ń ṣe wedding pé everyday ẹ ṣáà ń ṣe wedding okay everyday ń ṣe wedding no but that day Ọlọ́run yàtọ̀ ni that day that is memorable day ni you will keep doing like this táwọn ọmọ gan bá àwọn ọmọ tó bá wo picture wọn ni àwọn ọmọ mi pẹ̀lú gown it's so nice. ṣe traditional marriage. traditional àmọ̀ pé tradition ni àmọ̀ pé culture ni yẹn fine àti imbibe culture àwọn òyìnbó yà ti imbibe ẹ̀ náà so wọ́n ní pé behave when you behave like when you live in Rome you behave like a Roman gbogbo àwọn èèyàn dẹ̀ ti wọ̀ kí ló dé tà ní wọ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan táwọn èèyàn sọ níta ẹ fi bí ọyá sílẹ̀ mi àti ẹ̀ kan tó dé máa ti fún ní mà. You have to wear the wedding gown. It's necessary. It's the normal thing. What everybody do general. I believe it's necessary. Wedding gown wà necessary torí even nǹkan tí èèyàn ò bá ti marry ó máa ní picture yẹn it's just like a dream come true picture yẹn máa lórí ẹ pé ìjọ kan èmi náà máa fẹ́ wà nínú wedding gown máa fẹ́ mọ bí màá ṣe rí nínú wedding gown. To me, I will say wedding gown is not necessary. As far tí marriage yẹn ẹ ti jọ agree láti fẹ́ra yín. According to what the Bible says in Amos 3:3, as far that you agree láti fẹ́ra yín. So even you can try to wear it early one native. It's not a must you have to use a wedding gown. Oríṣiríṣi àwọn èèyàn anyway bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ mo ní àdọ́gba ìka ọ̀dọ́gba èmi ní tèmi o if my fiancé to be tó bá jẹ́ ẹni tó ṣẹ̀fẹ̀ marry to be like àwọn tó ṣẹ̀fẹ̀ marry tó bá jẹ́ pé yes o olówó ẹ̀
èmi kàn fi pé ọjọ́ yẹn kò ṣeé padà mọ́ sórí Ọlọ́run má jẹ́ kéèyàn rogun divorce tó bá divorce even tó bá ní pé o fẹ́ ṣe marriage mi kò lè dàbí the first one gbàgbé tó yẹ lẹ́lòmíì gan máa ń pè pé omi ò ṣe wedding tó bá jẹ́ divorce ni ó ṣẹ̀fẹ̀ remarry but that very one kàn gbé frame yẹn sílé holy Jesus hey tó bá rí dinner gown mi tó jẹ́ white ẹ gbàgbé ó fine ju wedding gown. okay Adéṣọpẹ́ olóhùn iyọ̀ jọ torí Ọlọ́run tó tẹ rí nǹkan tí ọmọ yìí ṣe fún mi lénìí nínú kínní jọ má fún ní tip tó máa yé òun èyí tó máa yé àwọn ará ilé ṣá kó fún wọn àti èyí tó máa yé mi pọ̀ èyí tó máa yé òun má fún dá gbogbo ẹ̀kọ́ fún òun nìkan ni o Adéṣọpẹ́ olóhùn iyọ̀ jẹ́ ká gbọ́ nǹkan tó ní fún wa lénìí. Ìbà o Adéṣọpẹ́ mo rí bá lò ní o mo rí bá lò ní kíbà mi ó máa ṣe Adéṣọpẹ́ mo tún ti dé o Adéṣọpẹ́ lèmi ń jẹ́ èmi lẹ́sà ọ̀gbìn tó dáa bẹ́ẹ̀ tí ò lẹ́gànnú rárá èmi ló gbòjò ẹ̀sà ọ̀gbìn ara ó gbòjò mo tún ti dé lò ní o ẹ máa wò ó pòdùwò l'Adéṣọpẹ́ tún mú wá lò ní àlùbọ́sà lòdù tí mo mú wá o àlùbọ́sà lòdù tí mo mú wá lò ní o kí ni iṣẹ́ àlùbọ́sà lẹ́yìn ká fi dáná iṣẹ́ pọ̀tà àlùbọ́sà ń ṣe ẹ máa bá mi ká lọ ẹ kúlé o ẹ̀yin ará ilé mo tún ti dé Adéṣọpẹ́ tún ti dé lódù la máa ń ṣètò wa lénìí máa máa sọ̀rọ̀ nípa àlùbọ́sà ní máa wò pé kí ni iṣẹ́ àlùbọ́sà lẹ́yìn ká fi dáná lẹ́yìn ká fi ṣe ọbẹ̀ lẹ́yìn ká fi dé nǹkan ká fi ṣe nǹkan tó ṣàjọmọ́ oúnjẹ ṣùgbọ́n mo ní láti sọ fún yín mo ní láti jẹ́ kẹ́ mọ̀ wípé àlùbọ́sà tún ní àwọn iṣẹ́ ribiribi tó ń ṣe ju wípé ká fi dáná ká fi ṣebẹ̀ ó yá ẹ jẹ́ kí n sọ fún yín jẹ́ mọ̀ wípé tíyàn bá ní àrùn ṣúgà tó ní àrùn ṣúgà yẹn táwọn olóyìnbó ń pè ní diabetes tàbí tíyàn bá ní low sugar ẹ jẹ́ kí n sọ fún yín pé àlùbọ́sà máa ń regulate sugar nínú ara in the sense that okay èèyàn wà ní ó ní àlùbọ́sà tó bá ń jẹ àlùbọ́sà ní tútù ni o kò ń ṣe ní sísè o torí tó bá ti sè é ó máa ń reduce àwọn nutrients inú ẹ̀ ṣùgbọ́n tó bá sì wà ní tútù bẹ́ẹ̀ ó sì ní àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣara lóore tí èèyàn bá ń jẹ àlùbọ́sà ní tútù bẹ́ẹ̀ ó máa fún wa ní sugar level tó yẹ kí ó wà ní ara ẹnì kọ̀ọ̀kan okay eléyìí ẹni yìí jẹ́ alárùn sugar o tó bá ń jẹ àlùbọ́sà dáadáa ó máa regulate sugar level ẹ jẹ́ kí n tún sọ fún yín wípé tíyàn bá mú àlùbọ́sà tó wá fún omi ẹ̀ jáde tí etí bá ń dùn ọmọ bó ṣe ọmọ kékeré ni o bó ṣe àgbàlagbà ni o bó ṣe arúgbó ni bó ṣe omidan ni tí etí bá ń dùn èèyàn kéèyàn tó bá ṣàti mú àlùbọ́sà tó ti lọ tó rọra kán omi ẹ̀ sínú etí bíi drop bíi méjì lásán ó ti tó iṣẹ́ ajẹ́ bíi dọ́lù máa ń ṣe tí n bá gbọ́ pé tí tó ń dùn yẹn ṣe ó ti lọ ìgbé àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ ìyẹn ni odù tí mo mú wá fún yín lónìí ẹ jẹ́ kí n wá máa fẹ́ iṣẹ́ lọ mo ń relú Ọ̀yọ́ nílé bàbá tó gbé bí mi lọ́mọ mo ń rọ̀yọ́ lé ní ìṣúra ẹlẹ́rìn ẹ̀yẹ o mo jíṣẹ́ tó rán mi. Adéṣọpẹ́ ó dẹ̀ wá ṣe nǹkan tó dùn mí mo ní nǹkan tó bá máa fún má jẹ́ kó yẹ nǹkan tó máa tó bá yẹ kó yẹ ó ṣe máa wò mí tó bá ní pé wedding gown necessary ìwọ tó bá ṣe darapọ̀ mọ́ wa ó ti miss a bit o kí là ń sọ gangan à ń sọ̀rọ̀ nípa wedding gown pé ṣó necessary pé kìíní èmi sọ pé ó necessary because ọjọ́ yẹn ọjọ́ ìyàwó ni ìwọ gangan ọjọ́ yẹn ọjọ́ ẹ̀ tó yẹ pé kò lè ọkọ mọ́ tó eléyìí sọ pé kò lọ wọ ordinary gown tó yẹ pé àwọn àlè ọkọ ẹ̀gbọ́n lè bínú kọ́ wọ̀ wá tó yẹ pé màá wá jọ class ẹjọ́ ìyàwó dà gbogbo àwọn social media handles wa pátápátá òun lẹ ti rìn tó ti ń ṣe kíni tó ń lọ lórí sí tó ń pop up yẹn tó ti yé yín ẹ má ṣe láì máa follow wa lórí Instagram we expect to see you there ẹ mọ̀ pé tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa náà ní followers wa náà pọ̀ Mistura ẹlẹ́rìn ẹ̀yẹ aya wọn ní Sókótó ọmọ wọn ní ìlú Ìpara ló ń dágbére fún yín pé láyọ̀ tí mo fẹ́ fi yín sí náà ni máa padà bá yín Bíọ́lá èmi mọ̀ nǹkan tí wọ́n fẹ́ sọ fáwọn ará ilé. èmi ò kí ń ṣe ọmọ wọn ní ìlú Ìpara. mo ní kò yé sọ kí ni kí ló dé tó ń bí ẹjọ́ Ìpara rẹ mọ ilé Sókótó lọ ti gbé ọgbẹ báyìí ni Òṣogbo wọn ti wá wọ́ mi. Alright o ẹ̀yin ará ilé gbogbo nǹkan tá a lérò pé ẹ kọ́ 1 or 2 things lórí nǹkan tá a discuss lénìí. olómi kẹ̀kẹ́ oní tèmi bye bye.